bàbá bẹ́ẹ̀ ni ọba orin ti dé ọba orin ti dé. Ẹ ṣe pọ̀ èmi fi àkókò yìí mo fi kí ọba orin àlùbáríkà orin orin tí wọ́n pè ní orin Alhaji King Dr. Saheed Òṣùpá Akọ́rẹdé King of Music olóríire méjì péré pàtẹ́wọ́ tó rinlẹ̀ fọ́ba orin King Saheed Òṣùpá ewọ̀ adìẹ kì í ṣubú ewọ̀ òrìṣà ewọ̀ Òṣùpá ò ní ṣubú láíláí Òṣùpá ò ní ṣubú láíláí ọba orin rèé. wọ́n lọ ń kí ìbílẹ̀ alákàsá yìí. ọmọ lọ́mọ náà rè o ẹ̀rọ ọmọ lọ́mọ láàrin èrò òròbọ̀dì yẹ láàrin àṣà orí ló yọ̀mọ̀ ó yẹ bá mi pàtẹ́wọ́ lọ́gẹ́dì tì ní sọ́gbọ́n àtọwọ́ ìdá ẹ ṣe pọ̀ ní pápá ní ohun tó kù yìí wọ́n ní kí wọ́n fún àwọn tí wọ́n play ball mo kí ẹ MC Quality mo kí ẹ dáadáa wọ́n ní àwọn tí wọ́n play ball yí pé kásáré pè mọ́ kọ́ gba first àti second. ọgbọ̀nrin ọlọ́run ọmọ kú tí kò gbọ́dọ̀ pa ẹ́ kúrò lọ́nà gáfárà yá aláàánú mẹ̀kúnnù ọlọ́run ọmọ kú ayọ́wọ́ ọlọ́jọ́. King Dr. Saheed Òṣùpá Akọ́rẹdé ọmọ gbogbo ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ ọlọ́run ó gbọ́ wọn gbòfin. Akọ́rẹdé awudi bíi kọjára lé ẹ ayélujáre olóòjì èpètù ọba orin rè ọlọ́run ọmọ aláṣíwẹ̀ bí ó jù ìdùnnú rè ó pọ̀kẹ́ ayọ̀ rè ọgbọ̀n. ọlọ́run ẹ má jẹ́ ká tọrọ wa ẹ jẹ́ ká tètè pé àwọn tó fẹ́ fún wọn ní àwọn ẹ̀ ó ti ẹ̀ ẹjọ́ ẹ fún mi ìṣẹ́jú méjì ẹjọ́ ẹ má bínú ẹjọ́ ẹ jẹ́ kí n pé àwọn bàbá yìí kí wọ́n tètè máa bọ̀ kó wọ́n bá mi present àwọn tó play ball kó fún wọn ní first and second péré kó bá orílẹ̀ bẹ̀rẹ̀ eré straight. ẹni àkọ́kọ́ tí mo fẹ́ pè ẹ dákun kábíyèsí ọba ẹlẹ́gbẹ́dá gbogbo ìlú ẹgbẹ́dá bàbá wọn ní kẹ́ máa bọ̀ ẹ foríjì mí ọba mẹ́ẹ̀dọ́rin ló pé wọ́n ní kẹ́ máa bọ̀ bàbá. bákan náà kábíyèsí ọba ọgbà His Royal Majesty kábíyèsí ọba Abdulateef Ẹgbẹ́yẹmí ọlọ́gbà gbogbo ìlú ọgbà bàbá ní kẹ́ máa bọ̀ àti baálẹ̀ wa ní gbogbo lérí ìsàlẹ̀ ọjà baálẹ̀ Rashidi Kúkú wọn ní kẹ́ máa bọ̀ ẹ dákun bí mo ṣe ń pè wá yìí ẹ jẹ́ ká máa bọ̀ ẹ jọ. ẹ̀yin bàbá fi tọwọ́tọwọ́ pé yé. bọ̀ ní pápá ọ̀nìkà máa bọ̀. gbogbo ìlú ọgbà gbogbo ní ẹ̀ṣẹ̀ kábíyèsí o. ojú òní tí bàbá ìgbà ọdún kan ni. ojú òní tí lágbára Ọlọ́run. ọlọ́gbà tí ìlú ọgbà nìyẹn. bákan náà mo tún kí bàbá mi Mọ́gàjí Wọlé Àríṣekọ́lá. Bàbá o, ojú òní tì yín bàbá. Mọ́gàjí mo kì í dáadáa. Àpàdà sábúrú kéré ó tóbi kò ní kọ̀ yín bàbá. Ẹ ní dẹni àná just look at the man very handsome man. Bàbá dàgbà tó yìí wọ́n tún sì fa ètò báyìí. Ẹ kò jẹ́ pé mo jó bèrè ni màá bá yín lọ lélẹ̀ ní bàbá. Ẹ lè máa bá wọn lọ. Ojú òní tì yín bàbá. Mọ́gàjí wa gbogbo Olúbàdàn ò ní bàjẹ́ láéláé. Ẹ ṣé pọ̀ bàbá. Ìmùlẹ̀ ti ìbílẹ̀ kò ní bàjẹ́. Mo tún wá kí Honourable Adémọ́lá Adékọ̀gbẹ́ Saudi base. Adémọ́lá Adékọ̀gbẹ́ mo kí i dáadáa ẹ kú jẹta ẹ kú ìnáwó jẹta kò ní tán bẹ̀ láéláé. Bákan náà mo tún kí Honourable ẹ máa bọ̀ ẹ jọ àti comrade Adigun Joseph chairman committee wọ́n ní kẹ́ ẹ máa bọ̀ pápápá kí wọ́n bá mi fún wọn ní àbúrò mi ló wọlé yìí Saheed Lukú Bansi Ajagun ńlá gbogbo Agége pápátá mo kí àbúrò mi ẹ máa bọ̀ èyí tí mo pè yìí ẹ̀yin ẹni ká ṣe bẹ́ẹ̀. Tóṣùpá bá ti dé báyìí Òṣùpá kì í dúró pẹ́ ó bẹ̀rẹ̀ orin straight ni. akọrin bẹ́ẹ̀ ní ṣogun. ẹ jọ ẹ máa bọ̀ Janja Bature ẹ máa bọ̀ Alhaji Saheed Araka ìbílẹ̀ ẹ máa bọ̀ comrade Adigun Joseph chairman committee ẹ máa bọ̀ ẹ wàá ṣẹlẹ̀ dúdú ojú òní tiẹ̀. ẹ jẹ́ ká máa bọ̀ kábíyèsí ọlọ́gbà kábíyèsí ọba Ẹgbẹ́dá àti baálẹ̀ gbógun lérí ìsàlẹ̀ ọjà Rashidi Kúkú bàbá ẹ tètè máa bọ̀ ẹ jọ̀ọ́ èmi ni mo tọrọ ìṣẹ́jú márùn-ún péré lọ́dọ̀ ọba òní ẹ ti kíá ẹ jọ̀ọ́. Ẹlẹ́gbẹ́dá ló ń bọ̀ yìí. kábíyèsí ti bọ̀ ẹ ṣe bọ̀ ẹ kúrò lọ́nà ẹ jẹ́ kí bàbá kọjá. ẹ kúrò lọ́nà. àwọn kábíyèsí ló ń bọ̀ yẹn ẹ̀yin tẹ́ dúró yẹn kúrò ń bẹ́ẹ̀. Ẹlẹ́gbẹ́dá ni ó ń bọ̀ yìí. ẹ̀yin tẹ́ ìbáṣọ security yẹn ẹ máa clear ọ̀nà báwọn kábíyèsí. ẹ jẹ́ kí wọ́n máa bọ̀.
Aláyélúwà ni wọ́n ẹ kí ọ̀nà. Ọmọ ìyàwó tún yẹ kẹ̀tẹ̀ kí alárẹ̀ má bàjẹ́ ló ń bọ̀ yìí. Bàbí Ẹlẹ́gbẹ́dá tìlú Ẹgbẹ́dá. Ó yá. Kábíyèsí ẹ máa bọ̀. Àti bàbá wa ọlọ́gbà tìlú Ọgbà. Ọba Haji Abdulateef Ẹgbẹ́yẹmí bàbá o. Janjabature ẹ máa bọ̀. Láti wá pírísẹ́ǹtì. Alhaji Saheed Araka àwọn kábíyèsí tí ń bọ̀ bí ẹ̀yin náà ẹ máa bọ̀. Ẹ jẹ́ ká ṣe pápápá. Ẹ dákun ẹjọ́ ẹ bá bínú ẹjọ́ torí Ọlọ́run. Comrade Adigun Joseph chairman committee chairman Ìwọ́dà ẹ máa bọ̀. Bàbá ẹ ra gòkè báyìí. Ẹlẹ́gbẹ́dá kábíyèsí ẹ máa jókè bàbá bí ẹ máa bọ̀. Bàbá ẹ ní sàárẹ̀ kókó lára ó tá lé ojú òní tì. Àárọ̀ kásá yìí. Bàbá kò ní bàjẹ́. Ẹni tí ó gbé second ẹ jẹ́ kó tètè máa bọ̀. Ẹ̀yin bàbá yìí lẹ́ máa bá mi gbé award fún àti kìíní mẹ́dà wọn ẹ tètè máa bọ̀. Ẹ̀yin bàbá ẹ kákọjú sí kámẹ́rà báyìí ẹ ṣe bọ̀. Ẹni tí ó gbé second kó tètè máa bọ̀ kó wá gba mẹ́dà ti tiẹ̀ àti award. Àwọn ni Egunjobi team wọ́n ti dé. Bàbá tó kọ́ mẹ́dà dání yẹn náà ókè àwọn lè yí. Egunjobi team. Ẹ jẹ́ ká ṣe pápá ẹ ṣé bàbá Aláyélúwà Ọba Lateef. Balẹ̀ kún fún yàn láyé èèyàn ṣáni lóore rẹ̀. Tọ́ra fẹ́rẹ̀ tó fi tán wá ojú rere. Ojú rere yàtọ̀ sí inú rere. Ṣọ́ra fẹ́rẹ̀ tó fi tán wá ojú rere. Ayábọ̀ tí nílé ní ká ẹ wá fi rí wá mi. Ìmọ̀ àkàrà ní wà rẹ̀ ló fẹ́ kọ́. Ọtí kílò ní ká ẹ wá fi rí wá mi. Ìmọ̀ àkàrà ní wà rẹ̀ ló fẹ́ kọ́. Èèyàn ìjọba mi ló mú màá rọ̀ bá ń sìn. Kúkàlà Mágàjì àrìn ilẹ̀ kọ́lá. Mágàjì abọ́dẹ̀rìn bàbá mi wà mọ́ rẹ̀ o. Ajá orí pé mo dọ̀bálẹ̀ fún bàbá mi ní. Bàbá mi ṣe ti dáríjì mi. Torí mo ṣe yìí sórí àgàgà. Ó yẹ ká ti dáríjì mi nítorí Olúbàdàn. Bàbá mi ló ṣe wá. Èèyàn láṣọ àṣírí bàbá Súlíà. Tí bá ti rẹ̀ wá bàbá ìjọ bàbá rí ilé Bọ́lá. Bàbá mi ti dáríjì mi ẹjọ́ ẹ bá ń dọ̀bálẹ̀ fún bàbá mi. Ẹni bàbá mi ẹ ṣé, bàbá mi ẹ ṣé. Ìran àkàrà ní ìwárẹ̀ rẹ̀ fẹ́kọ̀ọ́. Ìran àkàrà ní ìwárẹ̀. Ẹ bá ti rẹ́pà kí rẹ̀ kí láyé rere ká ṣe. Kí láyé mi máa fò ní tẹ̀ bá ń fèrè wá mi. Ìran àkàrà ní ìwárẹ̀ rẹ̀ fẹ́kọ̀ọ́. Mo ti kí lè ní ìka ẹ̀wà fèrè wá mi. Ìran àkàrà ní ìwárẹ̀ rẹ̀ fẹ́kọ̀ọ́. Olúkú mi bá ń sìn níbi iṣẹ́ fújì yìí ní nǹkan máa jú ń bọ́ lọ. Òṣùpá bí sọ́mọ̀ sí ilẹ̀. Ẹ má fọ́ káwọ́kà nílé ayé ń bí. Nǹkan wà nílẹ̀ yìí gbogbo rán. Ẹnu òṣè má burẹ́ là. Láyìí pé kò mọ orí nǹkan. Ó ṣe pé kọ́ máa bọ́ sórí sójà méjì kan wá ní lágbájá lọ́kọ̀ọ́rin jù náà ẹ má fẹnu sọ ẹjẹ́ máa fara ṣe.
pé olówó lọ́wọ́ èmi mo ní mọ́tò jù ẹ má fẹ̀rẹ̀ ṣe náwó kọrin pé olówó lọ́wọ́. kó mọ́tò kọrin pé onímọ́tò mọ̀kọ́lé méje mọ̀kọ́lé mẹ́jọ máa gbénú ẹ̀kọ́ rí ẹ̀ ń bẹ̀. ẹnu òṣè máa nílé ààyè mi ẹnu òṣè dúrẹ́là ọba tí ń lẹ́nu ẹ̀sọ́ fún ìpẹ́ dúrẹ́là ẹnu òṣè. gbogbo àwọn tó ń fẹ́ dúdú rẹ̀ là ló ń jẹ mo fún ẹ lórúkọ láti rí lọ. ẹ̀lọ́ tó comment section wọn ẹ̀kọ́ dúrẹ́là síbẹ̀. ẹnu òṣè dúrẹ́là. torí tó bá ṣọ́ra wọn máa lé ẹni eré tí ò nẹ́sẹ̀sì. alómi ò jẹun sùn lánàá alómi ló rọ́jú nínú onífújì ò lè jẹun sùn lánàá. ìran àkàrà ní ìwà rere fẹ́kọ̀ọ́ ẹ bá ti rẹ́pà kí ìrìnlẹ̀ kí láyé òrìnlẹ̀ ká ṣe kí láyé mi máa kò ní tẹ́ ẹ bá fi lè wá mi. ìran àkàrà ní ìwà rere fẹ́kọ̀ọ́ mo ti kí lè kí ẹ wá fi lè wá mi. ìran àkàrà ní ìwà rere fẹ́kọ̀ọ́. ara pápá la bẹ́tù ibi gìlọ̀gìlọ̀ abẹ́kù ibi gìdàgìdà la bá koko ara fi ń dá tirẹ́tẹ̀ ìta gbangba la béwé ajílẹ̀ kéke òjòjò oníṣòwò kó má lọ́jà kókó lára ọ̀tá lé ara yìí máa lé ní kò ní lé nílé tòdì. Alhaji Luku Bansin ni mo lẹ́tí kí Dr. Saheed Òṣùpá Lukman Bansin ajagunla gbogbo wa lágége nìyẹn ajagunla orí òní burú wà á máa borí àwọn ọ̀tá ẹni ajagunla ojú òní tiẹ̀. Araka. Ó wá gbé fún ìbílẹ̀ tíì. Araka ló ń lọ kọ́ọ̀pù sókè yìí ìbílẹ̀ tíì ló gbé first. Ìbílẹ̀ tíì ló gbé first. Àfi bí ẹni pé Araka náà fẹ́ play bọ́ọ̀lù sí. Ẹlẹ́gbẹ́dá o bàbá mi. Ọlọ́gbà His Royal Majesty kò burú bàbá ojú òní tíì. Dákun mọ́ gbàgbé mo ní ojú fún mi o. Àti wà lábala olówó ọ̀rẹ́. Ní báyìí. Orí yá ìlú yá. Ẹ jẹ́ ká gbé àdúrà gbóhùn tó gbàgbé yìí fún ọba olótọ̀ kẹgbọ́lù lọ́tọ̀. King Dr. Saheed Akorede Òṣùpá. Jàkí tó kọ fújì bàbá ọba orin akọ́nà lágbára Ọlọ́run akọ́sóríire Dr. Saheed Òṣùpá ní kọ́jú kú lágbára Ọlọ́run àìgbọ́kú ọkọ́ àìgbọ́kú àdá àìgbọ́yàkátà láyọ̀ bẹ̀rẹ̀ ẹnìkan ò ní gbọ́dọ̀ ìlera ìgbà ọdún kan ní fún King Dr. Saheed Òṣùpá kò ní bàjẹ́ SS promoter thank you. Dábìrà lójú àwọn ọ̀sá gbàgbà dábìrà lójú àwọn ọ̀sá kọ̀ọ̀rọ̀. Ọlọ́run jẹ́wọ́ wá máa ń rìn náà. Dábìrà lójú àwọn ọ̀sá gbàgbà dábìrà lójú àwọn ọ̀sá kọ̀ọ̀rọ̀. Ìsọ̀tí kàwé jẹ̀rọ̀ ló ń kà. Jalla Jalaluka. Gbogbo mi ti má ti dẹ́sẹ̀ yìí. Kìnìyàn kọ́ lè bọ̀ mí lóko gbangba. Jẹ́ kọ́ mọ̀ pé mi kì í ṣe ilé ìkọ̀rọ̀.